ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ National Union ti wá dójú ẹ̀ ó ti dójú ẹ̀ pátápátá báyìí ẹ tún wá gbọ́ àwọn àlàyé lóríṣiríṣi tí Àbọ̀lọrẹ̀ Legacy tún ṣe nínú fọ́nrán yìí nípa ọ̀rọ̀ tó ń lọ awuyewuye tó ń lọ nípa ipò National President eléyìí tó tún fẹ́ di fàǹfà láàrin MC Olúọmọ àti Bàrúwá Tajudeen Bàrúwá ó lágbára nínú fọ́nrán yìí ẹ gbọ́ àwọn àlàyé tí Àbọ̀lọrẹ̀ tún ṣe nípa pé wọ́n ti expel Bàrúwá tipẹ́tipẹ́ wípé Bàrúwá Alhaji Tajudeen Bàrúwá kò sí nínú ẹgbẹ́ National Union mọ́ o nítorí wọ́n ti expel ẹ̀ tipẹ́ kì í ṣọmọ ẹgbẹ́ wọn mọ́ kì í ṣọmọ ẹgbẹ́ Union mọ́ wípé bó bá wá dá Bàrúwá lójú wípé ọmọ ẹgbẹ́ sì lòun kó sọ ibi tí wọ́n ti ṣe zonal delegation ẹ̀ àwọn zone wo gan ni wọ́n fà kalẹ̀ gẹ́gẹ́ bí ọmọ òye tó fi jẹ́ wípé ó wá ń ríra ẹ̀ gẹ́gẹ́ bí national president ẹgbẹ́ wọn lónìí ó lágbára Àbọ̀lọrẹ̀ ṣàlàyé síwájú wípé ẹjọ́ tí ilé ẹjọ́ dá lákọ̀ọ́kọ́ lélẹ́yìí tó fẹsẹ̀ múlẹ̀ wípé Bàrúwá òun ni national president wípé ẹjọ́ yìí kò ní ṣe pẹ̀lú Olúọmọ rárá àti rárá ni nítorí Olúọmọ ò bá Bàrúwá ní ìjà tìtẹ́lẹ̀ Bàrúwá àtàwọn tí wọ́n jọ ń drag ọ̀rọ̀ nínú union ni wọ́n jọ gbéra wọn lọ ilé ẹjọ́ tí ilé ẹjọ́ sì dájọ́ ọ̀hún ní ọ̀nà tán fi dá nígbà náà pé báyìí Bàrúwá kì í ṣe ọmọ ẹgbẹ́ National Union mọ́ nítorí ó ti balẹ̀ jẹ́ ó ti bọ̀nà jẹ́ pàápàá jùlọ MC Olúọmọ ní àwọn South West Zone tí ipò national president tó súnkàn lọ́tẹ̀ yìí nínú ẹgbẹ́ náà ò ní wọ́n fà sílẹ̀ o ó lágbára ọ̀rọ̀ pọ̀ nínú òwe kọ́bọ̀ ẹ ti jẹ́ ká jìjọ gbóhùn tó sọ nínú fọ́nrán yìí ẹ má wàá gbàgbé láti máa fọ́lọ̀ DJ Naija Online TV lórí Facebook bẹ́yìn ò bá tí ì fọ́lọ̀ wa tẹ́lẹ̀ líǹkì kan wà lábẹ́ fọ́nrán yìí tó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa subscribe ẹ máa like ẹ máa share fídíò kó máa lọ káàkiri ẹ jẹ́ àjìjọ gbọ́rọ̀ lẹ́nu Àbọ̀lọrẹ̀ Legacy nínú fọ́nrán yìí. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú gbogbo bí kíbi tí wàá ti ń tẹ́tí sí mi ṣàrà lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbítẹ̀gbí ọ̀rọ̀ ẹnu mi ni kò gbọ́ kẹjẹ kájọ kọ́gbọ́n torí pé ayò tá à ń tà ń sìn mo ti rí pé àwọn ọlọ́gbọ́n wà ń díẹ̀ àwọn ọ̀mọ̀ràn wà ń díẹ̀ àwọn tó dẹ̀ ní làákàyè wà ń díẹ̀ torí pé kò ń ṣàwọn ọmọ kéékèèké ni mo bá tà ń sìn àwọn àgbààgbà tó tún jù mí lọ nínú ẹgbẹ́ yìí tó dẹ̀ mọ ẹgbẹ́ yìí dáadáa gbogbo wọn ló ń listen nísìn now tọ́rọ̀ bá ti wá rí báyìí wá jẹ́ kájọ máa straight record yẹn straight gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe kọ article sí yín pé straight go put record straight now mo fẹ́ kí gbogbo àti lọ́ọ̀yà yín àtẹnibọ̀dì tẹ́ bá sọ fún ẹ máa sòótọ́ fún wọn pé mo fẹ́ kẹ́ mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí Bàrúwá ò sí nínú union Bàrúwá has been expelled kúrò nínú union ẹ jẹ́ kí n fún yín ní ẹ jẹ́ kí n kọ summarize fún yín kí n tó wá sí orí program lálẹ́ yìí now nígbà tí Bàrúwá ò gbé gbogbo union lọ court Bàrúwá gbé àwọn few people àwọn èèyàn kan in fact ó gbé Yàsín àtàwọn ibi gbogbo èèyàn tó gbé lọ court ojú bíi mélòó kan lọ láàrin ara wọn tí ò dẹ̀ sí Olúọmọ ń bẹ̀ so Bàrúwá àtàwọn kan náà gbéra wọn lọ sí court àwọn tó dẹ̀ gbéra wọn lọ sí court yìí àwọn yẹn àtira wọn ni Bàrúwá gba judgement lé lórí Bàrúwá ò gba judgement lórí gbogbo National Union lórí nígbà tí Bàrúwá wà ní court ṣe bí àwọn kan take affairs union lọ gbogbo bí Bàrúwá ṣe wà ní court ṣe báwọn kan ṣe union lọ union kan activities union ṣì ń lọ gbogbo báwọn ṣe wà ní court yẹn activities union lọ ẹni tó àwọn tó wà ní di union tí wọ́n control union bí ẹgbẹ́ ṣe lọ torí pé ẹjọ́ ilé ẹjọ́ ò gbẹ́sẹ̀ wọn band union àwọn activities tó ń ṣe lọ ní union ṣì ń lọ àwọn tó ń control union nígbà yẹn tó jẹ́ deputy torí pé nígbà tí wàhálà bá wà láàrin ẹni tó ń pè rẹ̀ ní president tí ó dẹ̀ wà nílé ẹjọ́ ẹni tó jẹ́ deputy ẹ̀ máa ṣe kí ni ó máa control affairs ẹgbẹ́ yẹn lọ torí ẹgbẹ́ tó ní constitution ni ṣó ti yé even àwọn INEC má tẹ̀jẹ́ tí ń sọ àwọn INEC because jẹ́ máa tó bọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan now ẹgbẹ́ yẹn ń lọ àwọn tó wà nù ẹgbẹ́ yẹn tó ní tí àṣẹ ẹgbẹ́ yẹn wà lọ́wọ́ ẹ̀ àtàwọn tí wọ́n ń tukọ̀ ẹgbẹ́ yẹn nígbà yẹn àwọn ni wọ́n expel Bàrúwá kúrò nínú National Union torí Bàrúwá náà ti kúrò ní union tí Bàrúwá bá wá fẹ́ sọ pé
òun ò kú ònu union ó ṣẹ̀ṣẹ̀ tún máa padà lọ sí kóòtù ní tún lọ fight. Okay, ẹ jẹ́ kí n ṣe báyìí. Bàrúwá fi agbára torí nǹkan tó ń sọ o. Nígbà tí Bàrúwá nígbà tí wàhálà ṣẹlẹ̀ tí Bàrúwá sọ pé òun yọ àwọn kan kúrò nínú union, àwọn tó lọ sí park and garage nǹkan kan òun yọ wọ́n kúrò nínú union. Bàrúwá ló pàṣẹ títí ẹ̀. Ẹni tó wá ń pàṣẹ nígbà tí Bàrúwá ò wá sí ńbẹ̀ mọ́ tóun náà ń lọ kóòtù lọ́wọ́. Àwọn tí wọ́n tukọ̀ ẹgbẹ́ yẹn ní táìmù yẹn tí wọ́n take affairs and activities union, àwọn ni wọ́n dá gbogbo àwọn tó ti kúrò union yẹn, àwọn ni wọ́n dá wọn padà síbẹ̀. Wọ́n dá wọn padà sí union padà. So àwọn tí wọ́n dá wọn padà sínú union yẹn padà, àwọn náà ni wọ́n expel Bàrúwá kúrò ní union torí pé àwọn kan ló ń control sí ọ̀rọ̀ tí mo sọ yìí ti ń yé yín. Ó ti ń yé torí ọ̀rọ̀ tí mo sọ ẹ play ẹ̀ fún àwọn lọ́ọ̀yà yín o, kí lọ́ọ̀yà yín gbọ́ dáadáa kó lè mọ ibi tó ti máa defend yín ilé ẹjọ́, kó lè mọ ọ̀rọ̀ tó fẹ́ sọ torí pé as at now Bàrúwá ò sínú ẹgbẹ́ National Union mọ́. Wọ́n ti expel Bàrúwá kúrò ní union. So kí Bàrúwá yé dúdú ojú yín kó má máa parọ́ fún yín, because ọkọ̀ máa parọ́ fún yín ni. Ọ̀bá kò máa gbọ́bọ̀ gòpé ni. Bàrúwá ò sínú union, wọ́n ti expel Bàrúwá kúrò ní union. Bàrúwá ò sínú union, ẹ sọ fún lọ́ọ̀yà yín. So bí mo ṣe ń ṣàlàyé yìí ó yẹ kó máa yé yín díẹ̀ torí pé ẹ̀yin tẹ́ ẹ ṣe union tó yẹ pé ẹ ń follow báwo ni saga union yẹn ṣe ń lọ kẹ́ lè máa understand pé báwo ló ṣe ń lọ. Ó ti yé àwọn yẹn náà dẹ̀ ni wọ́n ní authority, àwọn tí wọ́n dẹ̀ ń tukọ̀ ẹgbẹ́ yẹn lọ tó ń tukọ̀ ẹgbẹ́ yẹn lọ tí wọ́n dá àwọn tó yin tí Bàrúwá ń sọ pé wọ́n ti kó union yẹn, àwọn yẹn ló dá àwọn yẹn padà sínú union pẹ̀lú ẹ̀rí. Àwọn yẹn náà ló expel Bàrúwá náà kúrò ní union. Bàrúwá náà ṣẹ̀ṣẹ̀ máa padà, ó ṣẹ̀ṣẹ̀ máa lọ sí tó bá fẹ́ fight ẹ̀ padà, òun náà ṣẹ̀ṣẹ̀ tún máa lọ sí another court ni. So kẹ́lẹ̀ kó lè mọ iye ẹjọ́ tó máa páàkì papọ̀ fún yín láti jẹ́ kẹ́ rojọ́ kí n lè fi rinlẹ̀ fún yín pé Bàrúwá ò sí nínú union as at now. Bàrúwá ò sí nínú union. So lọ́ọ̀yà tẹ́ bá fẹ́ gbà ọ̀rọ̀ tí mo sọ yìí ní kí lọ́ọ̀yà yẹn kóòtù ẹ̀, bẹ́ẹ̀ mọ̀ káwọn lọ́ọ̀yà máa mọ̀ fún dáadáa, ní kí lọ́ọ̀yà yẹn kóòtù ẹ̀ fún ẹ pé during the time tó fi wà ń ta tó ń lọ kóòtù tó ń lọ tó ń bọ̀ wọ́n ti expel Bàrúwá kúrò nínú union. Bàrúwá ò sí nínú union. Ṣé àwọn tó wá expel Bàrúwá kúrò ní union yẹn ṣé wọ́n ní authority àti expel Bàrúwá kúrò àbọ̀ ní authority assignment? Ó lágbára ó gbẹ̀nù tán ó dojú ẹ̀ pátápátá. Ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu Àbọ̀lọ́rẹ̀ Legacy yìí. Ó lóun fún àwọn supporter Bàrúwá ní homework kí wọ́n lọ find out wípé ṣé lóòótọ́ ni òun sọ àbí irọ́ ni, wípé wọ́n ti expel Bàrúwá kúrò nínú ẹgbẹ́ union tipẹ́tipẹ́ pé gbogbo ìgbà tó sì ń parade ara rẹ̀ tó ń lọ kóòtù tó ń lọ tó ń bọ̀ pé wọ́n ti expel ẹ̀ o. Ó lágbára ó dojú ẹ̀ o ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ National Union. Ọjọ́ kan ìjàngbọ̀n kan ni. Ẹ má bá mi sọ opinion ti yín sí comment. Ẹ má gbàgbé láti máa follow DigiNaija Online TV lórí Facebook bẹ́ẹ̀ yóò bá tí ì follow wa tàbí darapọ̀ mọ́ wa tẹ́lẹ̀. Ẹ máa like and share fídíò kó máa lọ káàkiri. Ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà. Ká tó pàdé láyọ̀ àti àlàáfíà. Ó dàbọ̀.